بعد العراء سكن العراء وكل زي نسالكو لا يجر عنك النساء وبعد العراء سكن العراء وكل زي ìsúnú ká ìsúnú kulu òní ní ọkàn yìí sunsun eré bẹ́ẹ̀dì rẹ̀ njọ́ kan. lọ́sàrá ikú lẹ́yìn ojúbò ráńkà mẹ́sà. gbogbo anita nísan lówó níyì. wọ́n bá bẹ̀rẹ̀ ara yìí. ṣùkúmọ̀ ìyá ara ìfọkùnrin yìí. ilé ìpìlẹ̀ láwa ilé bàbá wa láòfẹ́ Muhammad láòfẹ́. ṣùkúmọ̀ ìyá ara ilé àṣẹ. mọ́tò rẹ̀ tó dáa ju yẹn bó o bá padà yá ńgbà tí ń bẹ láyé ní ndò ní ṣe pẹ́sipẹ́sipẹ́sipẹ́sì yóò padà di pangolo tó bá dọ̀la. ilé rẹ̀ ló dáa ju kódà ọkọ̀ ọ̀yanjú púpọ̀ bó ti lè wù kí ilé rẹ̀ dáa tó rẹwà tó ẹ wo ilé wa bó ti dáa tó yìí ẹ wo bó ti rẹwà tó yìí ilé wo ló tó lé yìí lánàá. ìtí wọ́n ń bá ìgbà náà mọ̀ títí di sin gbogbo bó ti léwu ká pé tó láyé á fi gbogbo ẹlẹ́ láyé náà. lọ́sàrá ikú lẹ́yìn ojúbò ráńkà mẹ́sà. olówó kan ó ní owó gan-an ọlọ́nkẹ́. wọ́n bá dàlẹ̀ ara yìí. ó sì bù háyà nínú azikí púpọ̀. wọ́n bá dàlẹ̀ ara yìí. bàbá wa máa níbọ̀. olówó tá a wí yìí ó wá kújọ tó fẹ́ kú ẹ̀rù sàárè wa ń bà á. wọ́n bá dàlẹ̀ ara yìí. ẹ̀rù ibi tí wọ́n jù sí gbẹ̀yìn ń ba olówó yìí tí wọ́n díhùn nìkan mọ́ owó yìí dẹ́pọ̀ ọlá yìí pọ̀ iyì yìí pọ̀ àgbéga yìí pọ̀ káàkiri. ó wá sọ fún gbogbo àwọn ọmọ ẹsẹ̀ àtàwọn fámìlì rẹ̀ òun wò pé ààrẹ tó ṣe wọn yìí yóò padà já síkú. wọ́n bá dàlẹ̀ ara ṣúkìnà lára ìgbà tó lóde. àmọ́ bí wọ́n ti máa ròyìn sàárè fún wa ẹ̀rù sàárè ń bà òun. wọ́n ló rọ àkọ́kọ́ tí yóò kọ́kọ́ sunú sàárè wọ́n ní pẹ̀lú jàngbọ̀n ni. ọlọ́run màláìka méjì kan yọjú bó tilẹ̀ wù kéèyàn ní àyà tó láyé wọ́n gbẹ̀ngbẹ̀. ṣúkìnà lára ìgbà tó lóde. bọ́lọ́wọ́ yìí ti lówó tó ó wá ní ẹ̀dá fún ẹjẹ́ sọ àsọ́lẹ̀ kalẹ̀. ìjọ tó ẹ bá rí pòun kú ẹ bá mi wá èèyàn ọyọ kan lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá gbé sàárè òun tán èèyàn kan tẹ́ ẹ bá wá yìí ẹ kàn ní ó kàn sunrun ọjọ́ kan nínú sàárè òun díjọ́ kejì tó bá sunrun ọjọ́ kan nínú sàárè díjọ́ kejì ẹ ṣàgbókù tòun lẹ̀ síbì kan ẹ má ti tì wọ́n bọ̀ àmọ́ ẹ má da yèpẹ̀ bó ẹ fọ́n pákéjì ẹ kó èsì síbẹ̀ kó gbogbo nǹkan síbẹ̀ wá pákó nìkan ni ẹ dé mọ́ tó bá wá rí iṣẹ́ tó wà successful ẹ jẹ́ kẹ́ni ìyẹn ó fèsì tóun ó fèsì lóhun àkọ́kọ́. àpárí ní jàǹbá àti kọ́bùrí. lẹ́nu rẹ̀ ó ní tó bá wá ṣe bẹ́ẹ̀ tó wà succeed onírú ẹni bẹ́ẹ̀ ẹ bá ń fún un ní owó tí ò ní gbàgbé láyé. àpárí ní jàǹbá àti kọ́bùrí. ọkùnrin yìí wá kún gbà tó kú wọ́n wá lọ gbogbo ìlú tí bàbá wọn olówó yìí sọ̀kalẹ̀ ní o ẹni ó bá ní interest gbogbo èèyàn bá ń sá. bísínẹ́sì ló dé yìí ìwọ tó bá lè fèsì rẹ owó gbogbo yìí ni. tá a fún ẹni tí ó bá sun oorun àkọ́kọ́ nínú sàárè olówó àwọn. àpárí ní jàǹbá àti kọ́bùrí. tọ́ba máa pé wọn náà ní jẹ́ wọ́n máa ń jọ́ ká máa pariwo Allah. wàláhì ẹ̀rí bẹ́ẹ̀ dáadáa. lẹ́ẹ̀kan náà wọ́n lọ gun ọ̀rẹ́ ní kankan náà wọ́n wá rí tálíkà kan
ó ní màálù ọyọ kan ó sì ládìí ẹ̀tọ́. Àkọ́rí bí. Òun náà sì ni gbogbo àwọn ẹbí wọn ń wò lójú. Àkọ́rí bí. Góòdì tiwọn náà ní. Nígbà ọkùnrin yìí wá gbọ́ pé wọ́n sọ pé bàbá olówó ìlú àwọn èyí kú àsọlẹ̀ tó sì sọ kalẹ̀ ní òun nídìí owó ń tòun. Ẹ sọ bẹ́ẹ̀. Òun ó sun ọjọ́ kan níbi sàárè rẹ̀. Àkọ́rí bí. Owó fèsì ẹ̀. Owó tó ń bá wa gbà ń bẹ̀. Owó máa fi tọ́jú ẹbí òun. Àkọ́rí bí jẹ́mbà tí. Ẹni àlọ́. Kàánà àkọ́. Òsì ní ń jẹ́ kẹ́lòmí ò máa jẹun ọ̀tá ẹ̀. Kàánà àkọ́rí bí láwùyá. Òun jẹ́. Bó sì bá pọ̀ lára ẹ̀ dáadáa mọ̀ gbogbo ọ jẹun ọ̀tá. Kàánà. Ọ̀rẹ́ lọ́pọ̀ tí ọ̀dá náà yìí. Kàánà. Tọ̀tá ló ti rẹ́dì yìí. Àkọ́rí bí. Gbogbo tí ó mú wa jẹ oúnjẹ ọ̀tá wa Ọlọ́run má jà bá wọn jẹ́. Ẹ̀ láwọn èèyàn ti sàmì jákújákú. Inú ilé àṣẹ láwa ẹsẹ̀ ámì kó lókè. Ó láàrin ìgbà tí ọmọkùnrin yìí tí wọ́n mú un débi sàárè yẹn bí wọ́n ti mú un débi sàárè náà agreement ti jọ wà wọ́n ti sílẹ̀ wọ́n gbé sínú sàárè sábàkẹ́ bàbá olówó tó kú ọgbẹ́ kú tiẹ̀ kalẹ̀ wọn ò tí ì sìn. Àkọ́rí bí jẹ́mbà tí kọ́ rí. Àwọn èèyàn gọ̀ láyé ọmọ ń fi gígọ̀ tiẹ̀ wé gígọ̀ tẹlòmíì. Jẹ́mbà tí kọ́ rí. Ẹ̀rù sàárè náà ní ń bá adérí lẹ́bù yẹn. Wọ́n fi ọmọkùnrin yìí wọ́n fi sínú sàárè. Nígbà wọ́n fi sínú sàárè ó di ìjọ́ kejì wọ́n lọ mú jáde mbẹ̀. Bí wọ́n ti gbé pákó jáde tọ́mọkùnrin ó jáde nínú sàárè wáyé ó fi eré bẹ́ẹ̀ ni. Iná dùnmíyàn bẹ̀lá òun. Dúró mo ló ń lọ ọlọ́wọ́ dúró. Làmì ẹ̀kọ́ fún àṣùgbọ́n tó. Ìta ni o ṣe o ti ṣe. Jẹ́ ká sẹ̀sán ta fẹ́ fún ọ ká fún ẹ lówó tó ṣe. Iná dùnmíyàn kàbẹ̀yìntì. Ọlọ́wọ́ dúró. Gbogbo èèyàn tí ń rí ìtúnṣe ọlọ́run òkè màláìka lòun rí gbogbo èèyàn tó ń rí. Iye fẹ̀jẹ̀ tí ó lẹ̀ àrùn kàbó tù. Tó bá fojú kele yìí yọ họ. Ó lè kọ́ níyẹn kí fi ìkànnì ní àrà. Tó bá fojú kẹtọ̀ ń eré ni. Ó lè kọ́ níyẹn kí fi ìkànnì ní àrà. Ìgbówó ayátára rẹ̀ balẹ̀ dáadáa. Wọ́n nígbà tó ti ṣe ń ta ní ó ṣe owó rẹ̀ ní. Ó ní wàláhì òun ò fẹ́ owó. Ó lè kọ́ níyẹn kí fi ìkànnì. Wọ́n ní kí ló dé tó fẹ́ àdúró owó yìí. Ó ní bẹ́ẹ̀ ni tí òjò wọn fẹ́ àdúró owó ni wípé lálẹ́ àná tẹ́ gbóhùn sínú sàárè. Àwọn màláíkà méjì yọjú sóhun lóòótọ́. Ó lè kọ́ ní. Tí wọ́n ń béèrè lọ́wọ́ òun ni wípé màálù rẹ̀ bolo ti rówó ẹ̀. Ó lè kọ́ ní. Màálù rẹ̀ tó ń fún àwọn èèyàn jẹ nínú ẹ̀ máa ṣe ṣírò owó tí ń rí owó tí ń bẹ̀ ń bẹ̀. Ó ní ṣírò owó màálù lásán lòun ṣe títí nígbà tẹ́ gbé pákókó lérí òun. Ó lè kọ́ ní kí fi ìkànnì ní àrà. Ó ní wọ́n ti dọ́dọ̀ adìẹ o. Ayọ̀ àtọ́ ìgbòkó jẹ́. Ayọ̀ Àtọ́ ìgbòkó jẹ́. ó wá wò pé màálù lásán ọyọ kan lọ́wọ́ etí parí ìṣirò rẹ̀ ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ń béèrè lọ́wọ́ òun ẹ wá tún ní wọ́n á gba dúró owó yìí ẹ̀mí ìwọ̀n sì ti fẹ́ pín sínú kọ́dà díẹ̀ ló kù kóhun náà kú sínú ẹ̀ òun yọ̀ǹda owó náà. Lámì ẹ̀kọ́ fi àfọwọ́ tó. Ṣé nítorí ayé òun ni wọ́n fi ń pa àwọn èèyàn kan lẹ́kún? Iná dùn ní àgbàdo ìtì. Ṣé nítorí ayé òun ló fi ń sọ ọmọ ọlọ́mọ ìdí ọmọ òfò? Ilé ìfàjà tí ó yẹ nǹkan búrúkú. Ọmọ tí wọ́n fi sọ́dọ̀ rẹ̀ ọmọ òrukàn tí wọ́n fi sọ́dọ̀ rẹ̀ ń gba bàbá rẹ̀ àti ìyá rẹ̀ òsì láyé mọ́. Òun wá ń dá síbáṣibó ọ̀bẹ̀rù Ọlọ́run. Ibi tí àwọn òbí rẹ̀ lọ ọmọ pé wọn náà lọ bẹ̀ yọ. Ó yẹ kó nìyẹn kí fi kàmí ní لم يكن فيها ثبوت إنما الدنيا كبيت
نسجته العنكبوت ولقد يكفيك منها أيها طالب قوت أيها طالب قوت. bàbá dìbò ní kí n má máa sọ̀rọ̀ 30 minutes mọ́. Inna dunya bala'un. àgbàdùn rẹ̀ tí wọ́n fi yín ọrùn yàpá ni wọ́n máa wá. Lam yakun fiha thubutun. àmọ́ gbà mo wà nínú ilé wa ní àyín kí n na gbogbo òye mi tó yányá. Inna dunya kabaytin. tọ̀yìmù ọlọ́run sì ṣe òṣèṣẹ̀ jámọ́tò tuntun ni. ó yẹ kó dún ohun tuntun òun náà àfáà tí máa ń ṣe àmádìbò ganu márùwá òun náà ti ra mọ́tò àmọ́ kò rí àmádìbò kankan ṣe lónìí. wọ́n rà bá ní ẹgbẹ́ ìgbàgbé ayọ̀há ìnàmà dúníà bàláhùn àdánwò láyé. Lam yakun fiha thubutun. kò sí àwáyé mọ́kù kan. Inna dunya kabaytin. bọ́ ọ bá pààyàn lẹ́kún kó lè ráyé jẹ ọjà ayé òun níwọ̀n bá nígbà tó bá padà yá ikú gbóná ni ìwọ náà padà kú. election ló dé yìí ọlọ́run ló mọ iye àwọn tí ó bá a lọ. ọlọ́run wọn la ya wa tí wọ́n lọ yẹ ọlọ́run mọ̀jẹ̀ kẹ́ni kọ̀ọ̀kan wá kúkú.